السالمين من الدعوى وبالبيت والمسعى وزمزم والصفا وبالحرمين الآمنين من الأسواق أن تقيدنا رزقا حلالا بلا عناء وترزقنا علم الشريف مع التقوى وتكبدنا عند مماته مسلما وتدخلنا يا ربنا جنة المأوى أقول جزاك الله بالخيرات إنما نتلقى القرآن حسبا وسلسلا مني لكم مرشدي تلميذكم ومحرية أدبية الأعلام أدبية أبدية من شيخنا تاج الأدب أدبية أصلية من شيخنا تاج الأدب أميكي كنتي كوني بوشيتا ليلي على بياتي كوني بياتا ليلي بوكويتي كوني باوتا ليلي بابا وإمام ولوكو بفوي بابا وإمام ولوكو الله عليكم كل إنعام لكم جميعا آمين أجاج ودادا ونتوب أجاج صوتكم آمين الحمد لله جماعة لكم اليوم الله لك إجاشي الحمد لله الحمد لله أجاج ربنا دادا alhamdulillah Ọlọ́run masa àgbàkọ́ wa sí bàdà fún wa káwà pẹ̀lú ká ní Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ala ahlihi wa ashabihi وسلم جماعة لقوري لبري الله أقوري الله أكبر ìdí oríire wa máa pọ̀ tíyàntíyàn ṣá Allah oríire àkọ́kọ́ ìsáwò olùwà bá dá wa ní mùsùlùmí Allah oríire kejì àbẹ̀ni oṣù Ramadan Allah oríire ẹ̀kẹta ó kàwá kan ní tí ń jókòó ti Ọlọ́run fa islamuna khayrun fala dina ba'dahu àbẹ̀ Ọlọ́run oríire mẹ́sàgì ọkọ̀ ọ̀túnṣúrùnà yahdi min jami'i shadaidi ẹni ó pàdánù àkókò lẹ́ni ó lọ àkókò sí di nǹkan ní ìyàtọ̀ títọ́ lọ. Allahu Akbar. Gbogbo àkókò tá a bá lò tá a lò fún Ọlọ́run á kábàámọ̀ ẹjọ́ gbẹdà kìá. Fa islamuna khayrun fala dina ba'dahu. Wa dusuruna yahdi min jami'i shadaidi. Nítorí pé Olúwa ọba náà ni ó tó sí. Allah. Òun
òun náà ló tó kí. Òun náà ló yẹ ká lo gbogbo nǹkan tó fún wa fún ká padà ló fún Ọlọ́run. Islamuna khayrun fala dina ba'dahu. Èwo tẹ̀lé tiwa náà, èwo la ní. ودستورنا يهدي جميع الشدائد. Àìmọ̀ ló sọ ma Ànábì Ádámà ló ní òun ní kankan. Allahu akbar. Délé ẹ̀mí wa gangan ọkọ̀ ọ̀jẹ́ tiwa jàmá. Allahu akbar. Ẹ̀tọ́ wa pàdánù ayé tó pàdánù ìṣẹ̀mí tó pàdánù gbòhun náà wọ́n bí wáyé náà lẹni tó lu ayé rẹ̀ fún kàn mí ìjọ Ọlọ́run ọba lọ. Islamuna khayrun fala dina ba'dahu. Ẹ̀rí àwọn bàbá onífá ẹjẹ́ gbàbẹ̀. Ifá kan bẹ tán pè ní ọgbìn fún fọlọ́hún. Ìtẹ́kí bàbá wa ṣe wò. Ifá kan ní ọgbìn fún olóhùn. Tálẹ́ni tó ní ohun Allah ni. Islamuna khayrun fala dina ba'dahu. Ó yá tètè gbéra rẹ̀ fún Ọlọ́run. Gbé ayé rẹ̀ fún Ọlọ́run. Yahdi min jami'i shada'idi. Gbogbo nǹkan tá a bá ní ẹjẹ́ kó fọ́lọ́hùn. Dasturuna yahdi min jami'i shada'idi. Gbogbo bí mo kí wa pé ká kú oríire pé a jókòó ti Ọlọ́run. Ọlọ́run la jókòó ti níbí. Bẹ́ẹ̀ ká bá jókòó ti nǹkan kan mí lọ́kà ara rẹ̀ ó kú Ọlọ́run. Ọlọ́run ọba lẹ́yìn á jókòó tì tẹ́yẹ̀ ìpàdánù. Ajókòó ti Ọlọ́run ọba kò ní kábàámà. Ajókòó ti Ọlọ́run ọba ní lójèrè. Oríire kan ni tọ́lọ́run ọba ò ṣe fún gbogbo ẹ̀yàn láyé. Ilahi laysa li illa aka auna. Akí Ọlọ́run. Fakun auni ala hadha zamani. Apàdà àwọn tọrọ ìkẹ́gẹ̀ fún Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ẹni tọ́lọ́run fi ṣe àánú ayé. Ànábì ni Ọlọ́run ọba mọ̀ kò mọ̀yàn kan. Ànábì lọ́lọ́run ọba rí. Ànábì lọ́lọ́run ọba fẹ́. Gbogbo àwa mùsùlùmí ló sì ní à ń ṣe kíndín máa fẹ́ Ànábì yìí. Nabiyyu aqama ad-dinu wad-dinu maghinu. Iṣẹ́ tí Ànábì ṣe kù là ń fọwọ́ pa là ń túnṣe Ànábì là ń ṣiṣẹ́ fún. Al-kufri wa yashaddadu. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad. Salamun ala aslil wujudi Muhammadin. Ẹni sallallahu alayhi wa sallam. Kana nuran qabla Adama musfira. Nígbà tá a kí Ọlọ́run tá a ká Ànábì wa Muhammad. A gbọ́dọ̀ gbàgbé àwọn tó dájọ́ wa. Àwọn yẹn kan ló dájọ́ tiwa. Ẹ wá fi ń rí àjọ kó lónìí. Ọlọ́run mọ́sà bá wa kẹ́ wọn Ọlọ́run ọba. Gbogbo àwọn onísábàbí dáadáa, àwọn ìyá dáadáa tó bí wa, àwọn bàbá, àwọn ìyá, àwọn àfáà wa, àwọn tó fi wa mọ̀nà sídìí eléyìí. A kí gbogbo wọn, àwọn tó ti kú jẹ́ kí kíyámọ̀ dáadáa. علماء الدين في أرض يوروبا. بابا شيخ تاج الأدبي. سلام من المولى الذي كان راحما. الشيخ كمال الدين الأدبي. والمصدر الأعلى أجل مقادره. الشيخ آدم الولوري. محمد تاج الدين تاج المفاضل. gbogbo àwọn ẹ̀ka tó jagun ìsìlámù tí ìsìlámù fi rí lọ́dọ̀ wa yìí náà ọlọ́mọsá jẹ́ ká kíyàmọ̀ ọ̀dà fún wa. salamun ala al-madina min ulama'ina. gbogbo àwọn àfáà dáadáa àwọn àfáà sunna àwọn àfáà ẹlẹ́sìn ìtọ́jú sí. salamun ala al-madina min khulafa'i. Rahim Mukhtar ọlọ́jẹ́ ká kíyàmọ̀ ọ̀dà fún wa. salamun ala
المهديين من علمائنا bàbá ìṣe kúlúkúlú méje yàyà mẹ́fà nínú àjàṣe yìí. سلام على الباقين من خلفائنا ìmáàmù tá a máa fi àwọn àfáà ránṣẹ́ sí omi sínú igbó lọ́dọ̀ àwọn eégún. a tún máa padà lọ́pọ̀ àwọn ọmọ wọn lọ́hùn wá sí ìlú àjàṣẹ́ bí. táwọn ọmọ náà fi wáyé ọlọ́run jẹ́ kálukẹ́ ọmọ ọ̀dà fún wa. علماء الدين في أرض àjàṣẹ́. ìdààmú tí àwọn bàbá yìí ṣe wọn lówó wọn gbígbó wọn gbádùn bá wọn àfáà lónìí àmọ́ àwọn àfáà lónìí tá a dé àríṣẹ́ tó ṣe àríṣẹ́. علماء الدين في أرض àjàṣẹ́. gbogbo àwọn àfáà nílùú àjàṣẹ́ ọlọ́mọṣà jẹ́ kálukẹ́ ọmọ ọ̀dà. سلام على الباقين من خلفائنا àwọn tó kù nínú àwọn àfáà náà ọlọ́mọṣà járe wọn pẹ́. على علماء الدين Imam Huzaifa في أرض àjàṣẹ́. سلام من المولى الذي كان bàbá àgbà ṣe ibú ní amíní nílé ọlọ́mọṣà àti bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Amina ya Allah. ẹja sàmì wọn dáadáa. ṣé bàbá náà ṣe náà là ń fọwọ́ ra yìí ọlọ́mọṣà bá ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Amina ya Allah. náà ọlọ́mọṣà wà náà pẹ̀lẹ́pẹ̀lẹ́. wọ́n kí àfáà mi ṣéfù mi olólùfẹ́ mi àfáà wa ẹni ọlọ́wọ́ bá rán níbi tí ayé dé lónìí àtúrẹ́ ní jókòó tí ọlọ́run mọ́ bàbá padà rí àwọn tó tútù dìjọ ọlọ́run báyìí oríire ni bàbá wa Fadilati Sheikh Musa أدام الله حياة الشيخ amin olùmọ́sàfà ló tì yìí Amina ya Allah. wọ́n ní àwọn là ń kọ́kọ́ jí débí الله jẹ́ ojú òtì wá báyìí jẹ́ wọn الله èèyàn mẹ́rin lẹ bá الله ìbá nígbà àwọn èèyàn mẹ́rin náà ní kókó ká máa kọ́ ní kàtà àfẹ́ kó àwọn tó kọ́. عليك بآل الخير إن كنت صحبة ẹ wo ìdààmú tá à ń ṣe fáyé. ففي صحبة الأخيار تلقى الفوائد bí ọmọléèwé bá pẹ́ wá léwé kí ni wọ́n sọ. الله kísà ó ní pé kó dúró níta. الله ẹ wo ìdààmú tá à ń ṣe Allah. lérí afẹ́ dà láyé. سبحان الله ẹ wá wo ìdààmú tá à ń ṣe lérí nǹkan tó fẹ́ kù wá kù. الله إيه ọlọ́run kó ṣàánú. الله ọlọ́run yóò yé wa o. آمين nǹkan tó fẹ́ kù èmi àtẹ̀yìn kù òun náà lè sí. الله ẹ̀sìn yìí náà ni ó láyé lónìí الله láyé fi dààmú. إيه سبحان الله ẹ̀yin màmá wa tí à ń bẹ níwájú yín إيه síwájú kí tún wọnú ọ̀rọ̀ mo kí àwọn bàbá wa Sheikh Musa أدام الله حياة àwọn náà ni الشيخ mò ń kí lọ́rọ̀ fi ń gbé mi الله gbogbo oró yín tó kù tí wọ́n dúró fún Islam ọlọ́run mọ́sá bá wa sí yí pẹ̀lẹ́pẹ̀lẹ́ آمين ẹ̀rí àwọn ìmáàmù masadua Allahumma ansur al-mujahidina fi kulli كل makan مكان إن شاء gbogbo الله àwọn tí ń jagun sójọ́ náà ẹ̀sìn gbogbo àwọn tó dúró èyí kí ẹ̀sìn ọmọ fi láyẹ fi kulli makani ní gbogbo àyíká yìí yányányá nígun mẹ́rin ayé الله ọlọ́run mọ́sá bá wa sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. ويا ربي بالرمضان káfíńsù yìí bẹ́ẹ̀ lọ́wọ́ fún wọn. انصر أمورنا àti àwọn ẹni tá a sọ yàtọ̀ àwa náà wọlé ọ̀sùn tá a mẹ́nu èyí mọ́sá dúró tì wá. انصر أمور المسلمين برمضان ọlọ́run máa ṣe bá wa látara gbogbo nǹkan tá a ṣe ní pẹ́pẹ́ fúrú nípa فيا rẹ̀. ربي بالرمضان فرج همومنا báwa ṣàlékún ìmọ̀lẹ̀ fáwọn aṣẹ́wó wa. وفرج هموم báwa ṣàlékún dáadáa fún wa. برمضان irinṣẹ́ tẹ̀yàn fi ń ṣiṣẹ́ ọlọ́run ló kù ti ní mọ́sá kò ti wá ọlọ́run. يا ربي بالرمضان وفق أمورنا mọ́jọ́ rẹ̀ wá ọlọ́run mọ́jọ́ rẹ̀ wá ọlọ́run mọ́jọ́ rẹ̀ wá ọlọ́run ẹni á nílẹ̀
والمسلمين برمضان má jẹ́ àmà padà sí ibùdí ọlọ́run má ṣe wá ní ẹni tó fi sí ọlọ́run lẹ̀ yà á ṣe kú ọlọ́run ọlọ́lá àwòlá wala quwwata illa billah. mo kí gbogbo ẹ̀yin ọkùnrin ẹ̀yin bàbá dáadáa lẹ́yìn náà wá dúró ti ọlọ́run ẹ bá sọ̀rọ̀ lónìí ọ̀rọ̀ tá a fẹ́ sọ ó kan àwọn bàbá ó kan àwọn ìyá àmọ́ ó kan àwọn ìyá gbọ̀ngbọ̀n. nítorí pé bí ayé bá dájú báyìí lọ ẹ̀yin ìyá wa ni o. mo bá sì tún rí bó ṣe rí yìí nídìílé kọ̀ọ̀kan ẹ̀yin náà ni o. bí tẹ́ ẹ tìwádé náà láwà yìí ẹ dákun ẹ ṣàánú wa o. ẹ má sì bẹ́ẹ̀ ṣe tó ẹ páyà lóhùn lára wa. àwa náà ẹ foríjì wá àṣejù tiwa náà pọ̀. mo kí ẹ̀yin bàbá lérí pé èyí náà wá fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ẹ má jẹ́ òun tán sí ní pé a gbọ́ o ká tẹ̀lé lówúlò àkàìmọ̀ èyí tá a ti gbọ́ bàbá ti tẹ̀lé ní àtúndìdí ká tó sọ̀rọ̀ yìí mọ̀ àmọ́ ọlọ́run ti gbé wá ní ẹni tí ń gbàgbé nǹkan fazakir fa inna zikra a máa gbéra wa ṣàkíyèsí ìrántí náà láàmà sí ìdá abẹ́sọ̀ yìí náà wọ́n ti sọ́rí bóyá a ti gbàgbé lálẹ́ ká tó padà síbi ẹ̀ lẹ́gbàá tó mo kí àwọn bàbá tán mo wá padà kí àwọn obìnrin àwọn ọkùnrin àti ìṣiṣẹ́ o bó bá dijọ́ ní ẹja ṣe akitiyan ká pọ̀ jù báyìí lọ́jọ́ àwọn ìyá lọ n bá wa bí jọ mi táwọn ọkùnrin ò bá pọ̀ tó àwọn obìnrin àwọn ọkùnrin á lera wa bọ́ta ni o á lera wa bọ́ta á ọ̀sẹ̀ àwọn mọ̀mọ́lẹ̀ ká sọ̀rọ̀ lóhùn fún wọn ẹ̀rí pé àwọn ọkùnrin àwọn ìyàwó jẹ ọmọ jẹ náà là ń lé ká kọ́lọ́hún ṣàánú bùkátà náà là ń sọ bùkátà náà ò sì bí ájọ kan talenti bùkátà ẹ̀ bí anu akọ̀làwọ́ kò sẹ́ni kò sì ní bíyà títà fún ọ náà sáré. wa rabbi rabbu kullil khalaiqi Masha Allah. wa kulli nasira lil hawaiji qadiya hawaijuna Masha Allah. tuqda bijahi Muhammadin. mo kí àwọn ìyá wa ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí àkókò tí ń lọ a nílé tírítì gbogbo rẹ̀ èyí tá a fẹ́ sọ lónìí báwo ló yẹ kí ilé mùsùlùmí ó máa wà ó ṣe wọn ọ̀nà àlùbáríkà ọlọ́sàlẹ́kọ̀ àlùbáríkà fún wa. fi kulli anhari biladi lamasjid. àfáàní nígbà tí ìpìlẹ̀ bá da nǹkan tá a fẹ́ gbé sérí rẹ̀ ló da. idha taba asilul mar'i tabati furu'uhu. ayọ̀bìnrin ẹ dákun ẹ tọ́jú ilé yìí. wa fi kulli ẹ mú ilé yìí dáadáa. ẹ padà jábọ̀ báwo lẹ darí ilé gbà. gbogbo ẹ̀yin ìyá wa bílé bá ń da ìyá abẹ ní kákí bílé ò bá da ìyá abẹ ní kákí mo padà kí ìyá bàbá wa mo padà kí wọn kọ́kọ́ kó oríire nǹkan tí ó ń fa wàhálà lónìí tí ìsìlámù òun fi lẹ́yẹ àìmọ́kọ àwọn obìnrin lẹ́sìn ní. ìdáàtọ̀ bá a sì ní àyíkọ́ àwọn obìnrin jọ ẹ̀kọ́ wọn lọ́dọ̀. tọ́ba ti fòrò ó bá jẹ́ pé máa ti ń kọ́ yìí náà nákọ́ àwọn ìyá lánàá ni ayé ò bá dájú báyìí lọ. kulli anahari biladi lamasjid. bọ́dọ̀ obìnrin bá di pé a ní ó ka fatia kò rí fatia ká àwa ní pé ó da kúkúrú ìjọ òní ọjà wa ń dò ìjọ òní ọjà wa dò ọ̀la ni ọ̀tún la ní fa. ìdáàtọ̀ bá a sì ní mẹ́rin. ìjọ ọjà làwọn obìnrin bá ti fòrò wọn àmàjá náà bá wẹ̀. وفي كل أنهار
البلاد لمصيدا. ìyá tó máa lọ láṣẹ ìyá tó máa jánábà wẹ̀ ìyá tó máa fatia báwo lọmọ rẹ̀ gẹ́gẹ́ ó ṣe dẹ́ sí. إذا طاب أصل المرء طابت فروعه. ẹ dákun ẹ jẹ́ kẹ́sì kó lékè kàlọ́kàwá ẹ já lọ kọ́ ẹ̀sìn ìyá wa. وفي كل أنهار البلاد لمصيدا. ẹ̀sìn ní fáàrí ẹ̀sìn ní yìí ẹ̀sìn ní gbogbo ẹ̀ gbogbo ìtókù irọ́ ni gbogbo ìta àkókò àkìyà ní kólà àlìkìyà ọmọ kò sẹ́yìn tó fẹ́ bá wa dọ́hùn. وخير ما ورث الرجال بنيه. àdá gbogbo ẹ̀ lẹ́yìn jọ̀kan jàmá. أدب صالح وحسن ثناء. ẹ jẹ́ kí a dé sí ẹ̀sìn ló fa ní ìdílé ó da ẹ̀sìn ló fa ní ìdílé wa ló jẹ́ ìdílé aláyọ̀. وخير من الدلائل والأوراق. mélòó nínú ẹ tó ní ọlá ó ní iyì ó nípò ó ní gbogbo ẹ̀. في يوم الشدة أو الرخاء. kò rọ́mọ sàdúrà fún. سبحان الله. àwọn ọmọ náà wọ́n balẹ̀ jẹ́. الله. ẹ gbọ́ wọn retí bàbá wọn retí ìyá. الله. ẹ̀sìn ni ọmọ òfin retí wa ẹ̀sìn ló fẹ́ kókò wá jàmá. وخير ما ẹ̀dì lọ mẹ́sì jàmá. ورث الرجال بنيه. ilé wa kó ba lè dá àyàfi kẹ́sì ó máa wà ní ilé wa kẹ́sì ó pín níbẹ̀. أدب صالح وحسن الثناء. èyí ló fa sábà bí ní gbogbo àwọn anẹ́bí ọlọ́run wọn tọrọ kankan lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn ni wọ́n mójútó. الله. wọn tọrọ ẹnjẹ́níà fún àwọn ọmọ wọn tọrọ yàwó yíyá yìí wọn tọrọ gbajúmọ̀ là ń wá káàkiri bí obìnrin bá jẹ́ gbajúmọ̀ ó bá jẹ́ gbajúmọ̀ jù lókùtà gbajúmọ̀ là ń tà lónìí yíyá yìí là ń tà lónìí ó mọ̀ wá dílé wa ni ó mọ̀ agbolé wa agbolé lágbolé rẹ̀ ó gbọ̀ ilé ìyá fẹ́ jẹ àní ò ní wà ó mọ̀ ọlọ́run الله. jama ẹ dákun ẹ̀sìn ní ká mójútó الله. ká sì wá so yìgì bó ṣe yẹ ká mọ sọ bí ò ṣe yẹ gbogbo àwọn ẹni tá àfáàní sálámà sáwọn ọmọ wọn àfáàní wọn tún fẹ́ fẹ́ la ilaha illallah gbogbo èyí tó kàn ń sùn. àfáàní wọn tún rí o tí mo ti ń ṣe ọ. ààrẹ ni fún ṣéwù lọmọ mọ la ilaha illallah ààrí jàmá ìmáàmù pé jàmá mo ní ọmọ kan ó lọ sí Amẹ́ríkà ó kọ̀wé ó gba ẹnjìníà ó dé dọ́kítọ̀ ni àmọ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn ṣe pọ́n mi lọ́kàn ìmáàmù ẹ̀fẹ́ ọmọ yìí kò sí. àti ẹ̀fẹ́ ràn wá àdó ẹnu wa lẹ̀ ń fẹ́ o lè níyìn Allah. ẹwà alibarika lẹ wá jí lára wa alibarika lẹ wá jí lẹ́yìn bá fẹ́ràn ìṣẹ́wò tó fẹ́ràn ìmáàmù tó tọ́ ọmọ ẹ̀ tó dá tó fẹ́ràn jù ló gbé fún ìmáàmù pé ìmáàmù fẹ́ ó tẹ́ wòye láti jẹ́ ìtí mo wà pẹ̀lú ìtálẹ́ tó ní ìmọ̀ ọmọ mi ìmáàmù fẹ́. A'udhu billahi minash shaitanir rajim. ìmáàmù agbádùn yìí náà ní. Bismillahir rahmanir rahim. ẹsẹ̀ òsì. Wa bihi nasta'inu. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ẹ wà lọ àwọn ẹni Ọlọ́run àgbà tí wọ́n sì ní. ìdámá ṣe ní òní. àwọn ẹni Ọlọ́run. ẹni Ọlọ́run ni o. ọmọ mi ṣe lẹ́sìn díẹ̀ ṣe dọ̀tẹ́ àwọn ẹni Ọlọ́run ṣe lé. wọ́n ṣe yẹn wọ́n ṣe. tó bá jẹ́ dọ̀tẹ́ ìtàn tó bá lé ẹ nílé ńkọ́. ọlọ́mọdé ò má. tó bá jẹ́ ẹnjìníà tó wá gbé ajá ó gbèsè lọ ọ̀nà ńkọ́. kò gbọ́dọ̀ wọlé o. kàbí ó wá di mínísítà Allah. ó wá padà wá gbé ẹ pamọ́ nígbà táwọn àlejò ń bọ̀ ńkọ́. Subhanallah. sẹ́bà ẹ̀ wọlé àrírí. àlejò ń bọ̀ ẹ bá palẹ̀ mọ́. anáwó lérí ọmọ nǹkan tó fẹ́ jẹ́ ká jèrè ọmọ àmójútó. Allahu Akbar. kọ́dà àwọn ìyá tó mọ̀wé gangan wọ́n tún mọ̀ sọ fún ọmọ pé lọ gbé búùkù sọ ti gbé búùkù sí ẹ sọ o ti gbé ìwé rẹ kò mọ̀wé o ti mọ̀wé. Subhanallah. ṣé kẹ̀ gbọ́ láyé ọ̀rọ̀ mi sá ìyá tó mọ̀wé mọ̀ sọ o lọ gbé ìwé rẹ kọ́ mi gbé ìwé rẹ ìyá mélòó ló
kú ta nígbà ọmọ lọ pé tíra wa lọ lè kí wọn. Rabbana hab lana min azwajina. bí wàá sí tèmi ti máa ń lọ nù o. Bẹ́ẹ̀ni. gbogbo ọmọ rí pé àwa náà mọ̀ bá a ṣe ń sọ pé à ń ṣiṣẹ́ kò sẹ́ni tó mọ̀ nù wa bá a ṣe ń sọ nígbà àwọn tí wọ́n ti ń ṣàkóso ọlọ́run lè. ìjọ lè kéwú láti kó aṣọ jáde fọmọ ọmọ wo ló fọ aṣọ níjọ léwé ọmọ wo là ń kó aṣọ fún ìjọ léwé ní sẹ́tẹ̀ tó bá ní kù sẹ́tẹ̀ gbóra ó ní lọ léwé lónìí o ó fọ aṣọ fún ọ. Kò sí máa fi. àmọ́ ọjọ́ ọ̀sẹ̀ ló bá kó aṣọ jáde ọmọ ni àfa ní àtètè wa àfa ò wọ̀gbọ́n àfa ẹ̀ lọ́wọ́ fọ aṣọ fún mi o. Wà á khairu ma warratha rijalun banihim. ẹ̀ lábòsí wa fojú ràn báyìí. Adabu salihun wa husnu thana'i. a máa bá rí àwọn àfa ní ọmọ dùn pé mo gbádùn àfa náà ó sọ̀rọ̀ fún Allah. tó o bá lọ lé kí o ló sọ̀rọ̀. Allah. Ó la fi kéwú. ẹ dákun jàmá Allah. ẹ jẹ́ àmójútó nǹkan tó jẹ́ sí ẹ̀sìn lọ́lá ẹ̀sìn nìyí ẹ̀sìn ní nǹkan tó ń gbé nǹkan yọ ẹ̀sìn làlùbáríkà bẹ́ẹ̀ yàn bá ní gbogbo nǹkan láyé bẹ́ẹ̀ sì bá kó o bẹ́ẹ̀ kò ní nǹkan kan. Ọlọ́run bá wa fa àdùbáríkà sí ìmọ̀ wa. Káyé má sọ pé kéwú táwa ké kò pé wá. Káyé má sọ pé kéwú táwa ké kò pé bí wá. ẹ̀sìn bá wà lágbólé wa Allah. a máa wá rí ìwà ẹ̀sìn Insha Allah. odò ní ẹ̀sìn tó sí lágbólé wa àìmọ́ nípa ìyá ọlọ́run tí ẹ̀sìn ò tẹ̀lé ní agbolé wa náà ni ìwà ìsìlámù ò sí lágbólé. Wa khairu ma warratha rijalun banihim. odò ní àwọn ọmọ wa púpọ̀ náà ọ̀dọ́ lónìí ti rò pé tá a bá ti kọrọ ìfẹ́ sí yàn ó ta yẹn ti di kàláàlì nù àtúnjẹ́ káwọn ọmọ àwa òbí náà la tún ní pé Rahimi láyé ẹjọ́ máa jókòó kọ́ máa wọlé ló wọlé fún ọdún kan nínú ọdún kan ẹ̀ á máa fi wọ́n lẹ̀ sí ìta àmọ̀ lọ́sùn kí làwọn tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ àtọ́ bó ṣe yẹ mọ́ àlùbó ṣe yẹ mọ́ àtọ́ bó ṣe yẹ gbogbo ẹ̀ tí wọ́n yẹ gẹ́ anabi wa Muhammadu Sallallahu alayhi wa sallam. ó ní ẹjẹ sọ fún yín ó ní èmi àtẹ̀tọ̀ ń báyìí láwà lálẹ́ jẹ́nà báyìí láwà lálẹ́ jẹ́nà gbogbo àwọn tá a bóbìnrin àlìjẹ́nà àti bí àlìjẹ́nà ìwọ àlìjẹ́nà wa ó rọrùn àmọ́ àṣìṣe. Wa khairu ma warratha rijalun banihim. Adabu salihun wa husnu thana'i. Ànábì ní ẹnikẹ́ni tó ní obìnrin tó kó ọmọ obìnrin tàbí tó lọ gba ọmọ obìnrin tó gbà tọ́ tó wá tọ́ títí ọmọ ẹ̀ dàgbà ó tó relé ọkọ ọmọ náà wá lọlé ọkọ lẹ́ni tó sì ń gbé ẹ̀yàn kan ọkùnrin kan ò fọwọ́ kàn. Ànábì ní anna wa huwa kahataini fil janna. ó ní èmi àtẹ̀tọ̀ báyìí láwà lálẹ́ jẹ́. wọ́n tó nara ẹ̀ láàmú náfìlà wọ́n ti ṣe náfìlà tán ọmọbìnrin mẹ́wàá ló sì bí. ọ̀kan nu àwọn àbá wọn nílé ọ̀pàdánù àlìjẹ́nà mẹ́wàá. bàtẹ́ ẹ̀kọ́ ìsìlámù sí lọ́dọ̀ yín. gbogbo obìnrin tán bá ń lé tí wọ́n tọ́jú ẹ̀ wọ́n rèé tí wọ́n bá ń lé Ànábì wa Muhammadu ó lóun àti olùtọ́ rẹ̀ ẹni tó tọ́ bẹ́ẹ̀ tó kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ báyìí làwọn wà lálẹ́ jìnnà. ó sì ń wá náfìlà káàkiri iṣẹ́ àlìjẹ́nà ọlọ́run fún wa ní iṣẹ́ àlìjẹ́nà jẹ́ iṣẹ́ àlìjẹ́nà ló wà lẹ́gbẹ̀ẹ́ ló sì ti. wọ́n náà ra kàn náà wá fún ọmọ ó ní sí arúgbó nìwọ ni ó lè fi rẹ̀ ránkọ́ ọmọ àlàájá níbi ni ọmọ àlàájá. Wa khairu ma warratha rijalun banihim. ẹ lákùn jẹ̀mọ́. Adabu salihun wa husnu thana'i. ẹ dákun jàmá ọmọ àlàájá
mẹ́sì fáwọn ọmọ wa ọkàn wa lé di ìtọ́lọ́hún látọjọ́ tá a ti ní ẹ má di mẹ́sì ẹ má di mẹ́sì ṣe àgbọn. Orú Saudi ni. Saudi olókun. ọba yàtá ni kò sẹ́ni tó lè tẹ̀lé eléhùn o. Saudi olókun. bàbá fẹ́ sagídí nù tàkùtà ló túkù tó fẹ́ tẹ̀lé kò ṣeéṣe ọ̀làjú ti dé ọ̀làjú olókun. wọ́n tan ààrẹ. ọ̀làjú kan ojú súnà Ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. ọ̀làjú kan kojú alukurani lọ kojú súnà Ànábì wa Muhammad lọ. sallallahu alaihi wasallam. gbogbo hijabu ta ní kí á dé àwọn náà ti ń bá wa dé lísì àwọn ìgbòho náà kan ti ń dé tàbí wọ́n ti ń dé báyìí lísì. olúwa tí a mùsùlùmí. èyí ló ń sàwọn mùsùlùmí tá a bá pé nǹkan gidi ni tẹ́lẹ̀. subhanallah. gbogbo nǹkan tí ìsìlámù sọ tá a nàbí sọ àsọlẹ̀ rẹ̀ tí kò sí maṣíìnì kò sí ọ̀làjú kò sí nǹkan kan onílà ń gbàgbé òdodo là nàbí wa Muhammad. sallallahu alaihi wasallam. ẹ dákun ẹ jẹ́ kí ẹ̀sìn ó balẹ̀ nídìílé wa ẹ kọ́ àwọn ọmọ lẹ́sìn ẹ jẹ́ kí ìsìlámù jẹ́ ìsìlámù lọ́dọ̀ wọn òde òní àwọn ọmọ bá ṣe wọnú ilé bá ṣe jáde. adabul ista'azan fi dukhul wa khuruj àwọn ọmọ kan jálù wánú ilé ni alájà náà ò sì fura alájì gangan ò fura ìsìlámù kọ́ wa bá sì máa wọlé bá sì máa jáde èyàn ń jálù ìyá rẹ̀ èyàn ń jálù bàbá rẹ̀ ó sì ti bàdágà lọ́wọ́ sí dáadáa fún ọ gbogbo àwọn ilé ọmọ mélòó ló mọ̀ ẹjọ́ lọ bèrè kò sálámà. iyyakum wad-dukhul ala an-nisa afara'aytum alhamu al-maut. insha Allah. ìmọ̀ wọlé bó ṣe wù wá nígbà tí ooru mú alájà tá alájà bọ́ gbogbo kankan lẹ̀ subhanallah. lọ́ba já wọlé ètò tẹ̀tọ́ aburú náà làwọn ọ̀rẹ́ ọkọ àwọn ọ̀rẹ́ alájà àwọn alábùkù àwọn aláìní tìjú aláìní lára àwọn ọ̀rẹ́ burúkú lọ́ọ̀rẹ́ àyàwó ọ̀rẹ́ burúkú lọ́ọ̀rẹ́ ọkọ ọkùnrin míì lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ nílé kò ní balẹ̀ lọ́sọ̀ àjòkó láìlà àyílà lónìí àyà kìíní ẹ̀ẹ́dẹ́gbẹ̀fún mi òru náà mú pọ̀